We want to sing one song we talk about this season of Lent, how Jesus suffered, how he did die for you and I. With my family, the Emmanuel Urhobo Catholic Gent Choir, Mother of the Redeemer branch. Ìjésù fìdí bọ́rọ̀ yẹ o. Ògbénu oríire mẹ́rọ. Ọ̀dà fàyè. Sọ́wọ́ sẹ́lẹ̀lú yẹ mẹ́rọ. Sọ́wọ́ sẹ́lẹ̀lú yẹ mẹ́rọ wà mọ́kìlá. Sọ́wọ́ sẹ́lẹ̀lú yẹ mẹ́rọ wà mọ́kìlá. So touching. Oliver Kotaine, ọwọ́ ìdìbò náà rẹ̀. Ọwọ́ ìdìbò náà rẹ̀ o. Ọjà náà sọ̀rọ̀ náà rẹ̀. Ilé ọjà náà. Sọ́wọ́ sẹ́lẹ̀nù rẹ̀. Sọ́wọ́ sẹ́lẹ̀nù rẹ̀. Sọ́wọ́ sẹ́lẹ̀nù rẹ̀. Verse 3, àwọn ṣẹ́kì pọ́lí jùnú. Àwọn ṣẹ́kì pọ́lí jùnú. Àìdárẹ̀yọ́. Àyẹ̀dárẹ̀yọ́. Òwe bí àgbáyé. Àìdárẹ̀yọ́ náà. Àyẹ̀dárẹ̀yọ́. Èrù rí jígbẹ́. Èrù rí jígbẹ́. Ó tún gáyọ̀. Jesus. Èrù rí jígbẹ́. Ó tún gáyọ̀. So touching, so touching. Ọ̀rẹ́ ní nàkọ́tà ẹ̀nà òpófò gbígbí ẹ̀rọ yọ, they are playing with our Jesus. See him. Òpófò gbígbí ẹ̀rọ yẹ. Ọ̀rífẹ́ tètè lóde dọ́kọ̀ rí yá. Ọ̀rẹ́ra náà. Ọ̀rẹ́ra tètè. Ọ̀pá òrùrù náà. Ọ̀pá òrùrù ó dége wọ́. Ọ̀pá òrùrù ó dége wọ́. Ọ̀pá òrùrù ó dége wọ́yọ̀. Ó dége wọ́yọ̀. Ọ̀pá òrùrù ó dége wọ́yọ̀. Ìjésù kò péré Elohim Elohim lama sabakitani. Ìjésù péré rúrúròde Elohim lama sabakitani. Adáwọ̀ ṣe pẹ́. Adáwọ̀ ṣe pẹ́. Ayé dáta ó sí láìṣá ó. Wégbéjòwò wégbéjòwò Elijah ó rí sí wó. Ayé dáta ó sí láìṣá ó. Ó sí láìṣá ó. Wégbéjòwò Elijah ó rí sí wó. And they mocked our Jesus. The last verse, Kotaine, Jésus Kotaine Ramisyon. Oh, please give us. Jésù nùrùrà mission yẹ. Àìdáre ìfẹ́nìgà náà. Àìdáre ìfẹ́nìgà wọ́n kẹta. Ní ọ̀bọ̀ ọwọ́ tanú. Ó dàtà nẹ̀ ó ṣàlẹ̀ rí o. Oh Jesus. Ó dàtà nẹ̀ ó ṣàlẹ̀ rí ẹ̀dẹ̀ náà. Ìjésù dàtà nẹ̀ ó ṣàlẹ̀ rí o. Ó ṣàlẹ̀ rí o. Ó ṣàlẹ̀ rí ẹ̀dẹ̀ náà. Ẹ̀kọ́ lè nà kọ́tà ẹ̀nẹ̀ tó lọ sáré ọjà kiri Jésù. He humbled himself.
and he died on the cross of Calvary. Ayimuro, ayidewe, aye kaero, are you biri, wodurafe, eruri jigba, wotufuga, ari avodavo, dekeyapo, imonina o, take her once more. Nobody can suffer like Jesus. A prince, the king of kings. Aimuro, Aidewe, Aekaero, Are Yubiri, Odulafe, Eruri Jigbao, Owotuga. Thank you very much. We are learning every day, so we can learn the song. Yes, I have my chairman of the choir here, that is Mr. Saturday. Yes, thank you for joining us. My CMs, all of them, you can see, all these are my choir masters. I want to say thank you very much. We will do other songs, many will go do them, so that we go to learn them. The ones where you don't know, you go learn them. The ones where you don't understand, ask on the comment section. Thank you very much. Emmanuel. Thank you very much. Come on.